Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá. Ọ̀dọ̀ dàbí ọ̀dọ̀ dùn bí yẹ̀yẹ̀ wa kò ní yẹ̀ lẹ̀. Òjò kì í rọ̀ kó tàsé ilẹ̀, olórí ẹnì kọ̀ọ̀kan wò ní tàsé wa. Mo ti sọ fún yín pé ń fún yín ní nǹkan tó 2 sí 3 n tó sẹnu mi gbálágún. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ ká fi ẹnu wa mẹ́nu, ẹ jẹ́ ká fi tèmítì, ẹ jẹ́ wá sẹ́nu wa kẹ́mú. Ewé kan ń bẹ wọ́n ń pè ní ewé gbúre. Ní ọ̀dọ̀ tiwa nílùú Ìṣẹ́yìn àwa máa pè ní gúre. Ṣùgbọ́n àwọn Ẹ̀gbá àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú mìíràn ló máa pè ní gbúre. Àràǹbarà pamọ́ sára ewé yìí. Ewé tó ní agbára ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn rò pé táwọn bá ti sè é lẹ́fọ̀ jẹ ọ̀tán síbẹ̀, kọ̀tán o, kọ̀tán, kọ̀tán. Bí àṣà àwọn bàbá wa tí wọ́n bá ń lùlù wọn ní ẹ má fojú dúdú olúrú àgbàlagbà ọbẹ̀ ni. Tí wọ́n mọ ewé tí jẹ́wé lúrú mọ́ ṣẹ́ mọ́ ewé igi ògún ní jẹ́bẹ́. Ọ̀rọ̀ ìdébẹ̀ yẹn lónìí ó dijọ́ mi. Ewé gbúre mo ti sọ̀rọ̀ nípa part 1 rẹ̀ fún wa rí, eléyìí náà jẹ́ part 2. Ẹ lọ wá ewé gbúre, ẹ kó jù sọ́lọ tàbí inú odó, ẹ ti kó sínú ẹ̀. Ẹ lọ wá gbogbo nǹkan ní òkété tí wọ́n pa, gbogbo ìfúnnú rẹ̀ pátápátá ẹ kó dà sínú ẹ̀. Ẹ fi èpo ọ̀bọ kún, ẹ ti fi èpo ọ̀bọ kún, ọyẹ ẹ̀gún pọ̀, ẹ máa gún, ẹ ti gún tán, odó ògùn. Báyẹ̀ gbọ́ dáadáa, ewé gbúre tó tutù mìnìmìnì, ẹ̀jẹ̀ kó sódó, èpo ọ̀bọ, gbogbo ìfúnnú òkété ẹ kó sí, ọyẹ gún papọ̀. Báwo ni lílò rẹ̀? Ṣé rí ọṣẹ tẹ́ bá pò mọ́ ẹ dà sọ́nà méjì ni. Ilẹ̀kùn tó jáde bọ́ síta inú ilé ni, kì í ṣe ti géètì o. Ilẹ̀kùn inú ilé yín ẹ lẹ ọṣẹ yẹn mọ́ ẹ̀yìn rẹ̀, mẹ́yìn ilẹ̀kùn. Ẹ bá ṣí wọlé ẹ máa ṣí jáde. Ìyókù ẹ wá gíláàsì dígí ẹ kó sórí ẹ, ilẹ̀ ẹlẹ́lẹ́ gbé wọn sí inú ilé níbì kan. Àwọn àgbàlagbà máa gbé sẹ́yìn àbí sí abẹ́ ibùsùn, abẹ́ bẹ́ẹ̀dì tẹ́ ń pè ní lìí, a máa gbé sí abẹ́ bẹ́ẹ̀dì. Ọ̀rẹ́ mi a bá ń lọ ibi iṣẹ́ rẹ̀ láàárọ̀, máa bú tẹ̀yìn ilẹ̀kùn yẹn kó máa fi wẹ̀. Tó o bá lọ ibi iṣẹ́ tó wà ní lásán, máa bú tójú dígí yẹn, ọ̀nà rẹ ò ní dí. Èyí tó àṣẹ̀ṣẹ̀ máa pe kọ́sítọ́mà lórí fóònù yẹn, àwọn ni wọ́n máa fóònù dán láàmú. Lọ́dàn o, kí ni mo rí fún wọn? Lọ́dàn o, wọ́n máa gbúrò rẹ̀ sí rere ni, àṣírí àwọn àgbàlagbà ni. Ẹ̀yọ́nú aṣínà lòun náà. Ó di mélòó? Ó di 2. Gbúre ẹgbó ewé tó le ní o, àìsábà máa mú lásán o, èèyàn lè kú o, bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Gbúre kọkàn máa gbó mu lásán ó le o. Sọ́rí tó bá mú gbúre lọ gbó, tó bá ti wá gbó tán yẹ ẹsẹ̀ ọ yẹ tú oyin sí, oyin gidi. Ẹ máa fi mu ẹ̀kọ́ gbóná. Pàápàá jùlọ wọ̀ tó bá ní àrùn ọgbẹ́nú
gbìyànjú kó lò láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì. Wọ́n gan ó sì máa mọ̀ pé ó dàbí pé kìnní yìí lọ ní agbára Ọlọ́run. Ọ̀nà kan tún nù, èédúdú ṣàbọ̀n lọ ṣàbọ̀n nìkan lásán, ṣàbọ̀n nìkan, kó wá mú gúre tó ti gbó, ó gbó gúre, ó gbó sínú omi, ó wá mú ṣàbọ̀n, èédú ni o tá à ń pè ní charcoal ní Nàìjíríà, ó yẹ dà á sí, ó wá rò pọ̀, gbé síta mọ́jú. Ìwọ tó bá ní àrùn ọgbẹ́nú máa yọ ọmú. Tó bá lè ṣe bẹ́ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan, ọgbẹ́nú yóò dohun gbàgbé nínú ayé rẹ̀. Ẹ lọ dán o, yóò rí bẹ́ẹ̀. Tó èmi ọmọ yín tòótọ́ Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ó wà lórílẹ̀‐èdè Benin báyìí, mò ń lọ sí ìlú Abidjan. Ẹ fẹ́ kàn sí mi níwọ̀n àbájọ tí ń lò díẹ̀ ní Benin, ẹ kàn sí mi. Ndéga kan bẹ̀ ní ọ̀dọ̀ mi, ẹ̀yẹn sá ti pe nọ́mbà Benin mi, àádàrẹ́ ti ẹ̀yìn ọjà Ndéga kan bẹ̀ ní ọ̀dọ̀ mi. Nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀? Lórí nọ́mbà Nàìjíríà mi tẹ́ ẹ bá ti pè é dìrẹ́ẹ̀tì tí ò lọ, mi ò sí ní Nàìjíríà o. Lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí, mi ò sí ní Nàìjíríà, mo wà lórílẹ̀‐èdè Benin, mo sì ń gbàbẹ̀ lọ Côte d'Ivoire ni. Ẹ máa bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà Nàìjíríà yìí, WhatsApp ẹ̀ +234 80 32 98 32 98 +234 80 3298 3298 ìkànnì yẹn. Ìkejì +234 81 33 155 111 +234 81 33 155 111. Nọ́mbà orílẹ̀-èdè Benin, ẹ̀nà bá fẹ́ pè mí direct bóyá ẹjọ́ mọ Benin àbí Abidjan Liberia mọ́ra wọn, ọ̀yá +229 54 65 1928 +229 54 65 1928. Gbà kan sí +229 54 65 1929 +229 54 65 1929. Adára fún wa o, ayé wa o, òní yẹ ẹlẹ́. Mo tá a fẹ́ lédùá yóò ṣe, èyí tá a fẹ́ Ọlọ́run yóò lè jìnnà sí wa. Ìtọ́jú ara lánàá ìwé àtìgbò, ẹ kàn sí wa. Ìbéèrè nípa ìrìn àjò ayé ẹni, ẹ kàn sí wa. Ìsọ̀fẹ́ o, owó lẹ́sàn o, yọ yẹ wa o, òní yẹ ẹlẹ́. Ire kàbìtì.